ní pé àwọn tó wà bẹ́ẹ̀ sí ní pé kọ́kọ́ ti ẹ̀ parẹ́ lẹ́gẹ̀sì àwọn tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rẹ ni. Kábíyèsí ẹ mọ̀ pé one of the unique strengths in Lagos State ni that continuity ní ètò wọn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n kúrò, Rájí Fáṣọlá ó ṣe tiẹ̀ ó kúrò, wọ́n gbé Fámbọ̀dì ó ṣe tiẹ̀ ó kúrò, wọ́n gbé Sanwó-Olú. Ṣẹ́rí gbogbo wọn yẹn wọ́n follow a blueprint for development ni. Kì í ṣe pé èèyàn kan ṣe tiẹ̀ débí new person débẹ̀ ó parẹ́ ó tún bẹ̀rẹ̀ on another agenda. Following that pattern kò lè jẹ́ kí development wà. Ìyẹn ni ó lè jẹ́ pé we have come out with a blueprint to say we want to fix things. Kálẹ̀ ṣe bí ẹ̀yin bàbá wa ṣe kọ́ wa kí gbogbo ẹ̀ lè rí bó ṣe yẹ kó rí, kí development kó kárí, kó má jẹ́ development táwọn kan máa design just for a few people. Àwọn tó bá súnmọ́ ilé agbára ló ń jẹ. Government should be bottom up láti ìsàlẹ̀ ni. Gbogbo bí tá a ti ń lọ kábíyèsí ní west ní central ní east a rí wípé there is a complete disconnection láàrin ìjọba àtàwọn èèyàn nísàlẹ̀ tí wọ́n ti ẹ̀ wá mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Tẹ́ bá dẹ̀ wo àwọn ètò fún ìdàgbàsókè ṣe lọ́kàn máa ṣe bọ́jẹ̀ pé ẹgbẹ́lẹ̀ síbí ẹgbẹ́lẹ̀ síbí ẹgbẹ́lẹ̀ síbí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ìsàlẹ̀ kí wọ́n sọ nǹkan tí ó jẹ́ ìpèníjà fún wọn àwa wá sókè bẹ́ẹ̀ ìyẹn náà máa build into budget. Ṣùgbọ́n we don't have a listening government. Mi ò wá láti wá criticize government. I'm just here to say kábíyèsí àwa o ADC o ní agbára Ọlọ́run we will maintain very close relationship with our royal fathers. Àgbọ̀ràn sí yín lẹ́nu ẹ tọ́ wa sọ́nà ní developmental blueprint tá a gbélẹ̀ àwọn èèyàn márùn-ún at every level láti ìletò dé ìlú dé city la máa ní bí wọ́n ṣe ń ní political setting. Àwọn márùn-ún yẹn ní ẹ̀yin bàbá wa ládéládé, àwọn ìyálọ́jà wa, àwọn youth wa, CDA àtijọba. There will be a committee of 5. Márààrún yẹn gbọ́dọ̀ máa meet lóòrèkóòrè lórí ìpèníjà gbogbo agbègbè. Àwa wá sókè bẹ́ẹ̀. And then there will be another group of those 5 tó máa ṣe ti local government tó máa ṣe tí ó máa fi dé òkè. Using that model kò tí ń sí pé àfojú pa ìletò kankan rẹ no matter how small because sir kò sí mi ò tó wé gba kò sí nǹkan tí ọ̀bọ fi ṣorí tí náà kí o ṣe. We are all stakeholders in Ogun State. Nǹkan tó bá dẹ̀ jẹ́ àǹfààní èèyàn kan gbogbo wa yẹ ká ní àǹfààní ká ní ẹ̀tọ́ sí. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn baálẹ̀ kò múnú èèyàn dùn rárá. We've seen so many baálẹ̀ kábíyèsí pé àwọn baálẹ̀ ń gba 5,000 kò bójú mu. That 5,000 gan wọn àwọn bíi tiẹ̀ ní àwọn òtí ẹ̀ tí ìgbà yìí 6 months. So we don't have government. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run gbogbo ẹ̀ ó máa yí padà kábíyèsí. Àwọn adíde wa mo fẹ́ fi wọ́n hàn yín kẹ́ ẹ bá mọ̀ wọ́n sà. Ẹ lè ti rí wọn tẹ́lẹ̀ bọ̀ máa tún fẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n sà. Ọmọ yín tí ó ń lọ sí Ogun State House of Assembly ní agbára Ọlọ́run àti àdúrà àtìlẹ́yìn àwọn náà ni Ṣínà Múrítàlá Ọ̀nàgùn Ṣínà Múrítàlá. Eléyìí ọmọ wa kábíyèsí ogun Ṣínà nìyẹn. Ọmọ yín tí ó lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní Àbújá tí à ń pè ní Federal House of Rep. Àwọn náà ni Honourable Fúnlọ́lá Akínrìndé. Àwọn ni kábíyèsí deputy governor wa lágbára deputy governor mi ní agbára Ọlọ́run. Àwọn náà ni Alhaji Túndé Awonuga láti Waterside.